ìbá gbowó àbá fún lówó. Ikú ìbá gbàgbó àbá ràgbó fún. Ukú gí yeye bẹ́wà rẹ̀ dójú alẹ́ o. Èyé Sunday Igboho lọ o àwa ò rí. Èyé Sunday Igboho lọ o àwa ò rí. Abọ̀límọ̀dà ọ̀dìjọ́ àjìn ìdẹ́rìnwó o. Ẹ̀yin tèmi ẹ mà kú dédé ìwòyí o, ẹ dẹ̀ kú bí ojú ọjọ́ ṣe rí. Èmi olólùfẹ́ yín ni o, Ayaba Táíwò Adébáyọ̀ ọmọ Èkìtì kété. Èmi Ègìrẹ́ òrìlà kí ni o. Ẹ wò ẹ̀yin tèmi, ẹ bá mi dárò ẹni tó lọ o. Ìyá Sunday Ìgbòho òòṣà ó mà ti papòdà, ó mà ti lọ o. Ẹni ré lọ, ó mà ṣe o. Ìyá onínúure, ìyá aláàánú, kí yeye sùn kó má jẹ̀kù kó má jẹ̀kò lóhun tán jẹ lájùlé ọ̀run kó máa jẹ o. Ẹ̀yin tèmi adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ń ṣe olóyè Ìgbòho ló fi ìyá sílẹ̀ lọ ò tó jẹ́ pé ìyá lóore ibi àgbáre tó sì fi ọmọ sílẹ̀ lọ. Kí Ọlọ́run kó dẹlẹ̀ ire fún ẹni rere o. Ẹ wò ó, nínú gbogbo àwọn ènìyàn tí wọ́n bọ́ síta tí wọ́n ń dárò yeye tí wọ́n dẹ̀ sì ń ṣe ìdárò fún ikú yeye bí ó ṣe ba ènìyàn nínú jẹ́, mo fẹ́ gbé ìkan lára àwọn alàgbà kan sí báyìí kẹ́ bá wa wo bó ṣe dárò bó dẹ̀ ṣe ìrántí yeye ìyá wa Sunday Ìgbòho òòṣà tí ó papòdà yìí o. Kí Ọlọ́run kó gba màmá sí afẹ́fẹ́ rere o. Ẹ̀yin tèmi báyìí mo máa gbé àwọn orin arò àti ọ̀rọ̀ tí arákùnrin yìí sọ nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí nípa ìyá wa yìí bí ó ṣe lọ. Màá gbé sí báyìí, ẹ bá mi wò ó. Ẹ jọ̀wọ́ ẹ má gbàgbé o, ẹ jẹ́ ká pàdé ní comment section o. A ní firú èyí gbà fúnra wa o. Ìyókù o, ìyanra o, àríjẹ̀kanra o. Erin tí o àjànàkú ti sùn bí òkè ìmọ̀ gbọ́rọ̀ ńlá. Erin tí o àjànàkú sùn bí òkè ìmọ̀ gbọ́rọ̀ ìtọ́ba nínú jẹ́ o. Ìyá Aládìsá ti jáde láyé. Ìyá mi abẹ́jọ́ kí ọwọ́ kalẹ̀ lọ ó tún di jẹ́ ní bá ń jẹ́ ni. Ó tún di jẹ́ yàn bá ń jẹ́ yàn. Ìyá mi Sẹ́rà lọ lóde lẹ́yìn. Ìyá mi lọ́rùn lóde lẹ̀ yóò Sẹ́rà ó di gbére ó dárìnà kó ó dojú àlá ò lè rí Sẹ́rà náà ó ti dágbére wáyé. Ìyá Aládìsá ti lọ. Kòkòrò jẹ́ ọ̀gbádùn òbí tó kò. Ikú ni ọjà gbádùn ìyá wa, ikú máa ti wọlé ó mú ìyá wa lọ. Ìyá májà sọ láti jáde láyé. Ká ní nkún gbogbo ohun ọ̀dá mi lójú. Gbogbo ọmọ ọkọ yóò bá tọ́jú owó fún kò. Ká ní ikú máa ń bẹ̀rẹ̀ ni. Ọ̀dá mi lójú májà sọ́lọ́ bára kò dọ̀bọ̀ lọ́jọ́ pé fún kú. Ikú ọ̀nà ni ẹ̀ ń bọ́ra bẹ́ẹ̀ ni ọ̀nà ni èèyàn. Kejì Idagbere mẹ́ni kejì ẹni kó tó máa ń ní lọ. Kejì nǹkan mọ̀ ó dágbére fún akó tó máa ń lọ bí kú bá dé.
kéjá kí àwọn ń dágbére fọ́mọ kó dìgbà ó ṣe ni. Ó kọ́ mi lóminú àkànbí kí ni wọ́n fẹ́ ṣe sọ̀rọ̀ tí ń bẹ lóde ilẹ̀ yìí náà. Ikú àpẹni à ń pe ikú àpẹni tí ń pè ní. Sẹ́rà ti lọ́rùn lóde ilẹ̀ yóò. Ìyá aládìí sáàdì ń dágbé ayé. Aya wọn nílé aládìíkún Idagbere ó dárìnàbò ó dojú aláòlé ìṣera máláyé. Lórí ọ̀rọ̀ Yorùbá ní ìmọ̀jà sọ́lásẹ̀ gbẹ́nu lé lórí yàtú tí wà lọ. Àgànbí kí láwọn ẹ̀ṣẹ̀. Ìyá mọ̀jà sọ́lá ti lọ lóde lẹ̀ yóò. Idagbere wọn dárìnàbò ìgbàdédòjú aláòlé ìyá mi abẹ kí ọ̀gín mọ́. Bàbá sunkún yan ní kíyà mi ìṣẹ́ra ó dìde. Bàbá sọ̀wẹ̀sọ̀wẹ̀ yan ní kó padà sáyé mọ́. Ikú ló yọwọ́ ẹ̀ láwọn ògbò ló wọ̀ jẹun. Ikú wọlé láì sílẹ̀kùn. Ikú wọlé pápánpá ló bá mú yàtọ̀ àbẹ̀ ní Idagbere wáyé. Aya wọn nílé aládìíkún Idagbere ó dárìnàbò ìpàdé tó dojú aláòlé ìyá ọmọláyé. Ìwọ lọmọ wọn nílé Ṣàngódé ìlà ọ̀nkú ní ọmọ àjọlùjápọ̀ ọmọdé kọjẹ ní ilé Ìgbèrè. Ìyá mi ìwọ lọmọ ìlú àgbèsí ọmọ afẹ́bìnrin ọ̀tẹ̀. Ìbàrú ni ọ̀gbẹ̀rẹ̀ ọ̀hún tí wọ́n wí. Láyọ̀ ń kú wọ́n sàkí ní ọ̀sẹ̀ bí wọ́n lọmọdé kọjẹ nílé Ìgbèrè. Àbí wọn ò bí kíní mẹ́rin láyọ̀ kúlẹ̀ ṣe tí tó ń débi ọ̀nà ní ìkìlẹ̀ gbà wọ́bẹ̀. Nílé bàbá rẹ̀ ṣe bọ́bà ní ọ́. Ẹ̀yin lọ́bọ̀ ọ̀nà níbodè nígbòho. Ọwọ́ fẹ́ wọn nílé aládìíkún. Ilé ọkọ rẹ̀ Adéyẹmọ. Idagbere wọn dárìnàbò ìpàdé dojú aláòlé yọ ọmọ. Ó bá tún ti di ọdẹ ní máa ń jẹ ní Idagbere máa ń jẹ èèyàn. Idagbere wọn dárìnàbò ó dojú aláòlé yọ ọmọ láyé. Mo gbàgbọ́ lọ́wọ́ mo ronú ọ̀rọ̀ yóò yé mi tó. Àná ṣùgbọ́n àti kí ló dé, ó ní àmọ̀ pé bẹ́ẹ̀ ṣe sìnkú nílẹ̀ ṣe sìnkú wọn lání. Ikú pa babaláwo bí ẹni tí ọba rárá. Ikú pa oníṣègùn bí ẹni tí ò mewémewò kankan ni. Ikú pa lùfáà tawọ́tawọ́. Ikú pa wòlíì bí ẹni tí ò ka Bíbélì ní mọ́ rí. Idagbere ó dárìnàbò ìpàdé dojú aláòlé ìṣẹ́ra mọ́ Idagbere. Ó dárìnàbò ìpàdé dojú aláòlé ọmọ ọjọ́ rẹ̀. Mọ́jà sọ́lọ́run òwe nítorí àgbo orí àti lọ. Idagbere ó dárìnàbò ìpàdé dojú aláòlé ìṣẹ́ra mọ́ Idagbere.
ó tún ti dìjọ́ mi ọjọ́ rẹ ni. aya wọn nílé aládìkú ìwọ lọmọ wọn nílé ọlẹ́gbẹ̀ẹ́ ní màdèdè nígbò ẹni ẹ̀bá yẹ ibi ọmọlé ológèlè ọlọ́fẹ́ wọn nílé aládìkú bó ni mo ti fẹ́ di àmì gẹ́gẹ́ bó ni mo ti fẹ́ pé ìṣẹ̀ra òyìnbá. Ikú apẹni àkúpẹ ikú apẹni tí ń pè ní kò sẹ́ni tí ó ní ikú ọ̀dọ́ mi lójú kò sẹ́ni tí ó ní ọ̀run aládé ní àmọ́ kó hu wá bí ìfisẹ́ àwọn òfin wálẹ̀ nínú ayé. Aya wọn nílé aládìkú ọlọ́run ọ̀sọ̀run rẹ̀. Ọmọ wọn nílé olóde ẹbọ ọlọ́run ọ̀sọ̀run rẹ̀. Ọmọ wọn ní màndé nígbò ògbọ́ ọlọ́run ọ̀sọ̀run rẹ̀. Gbogbo ara ọmọdé kẹ́dígbò ẹkú lédè ẹni rẹ̀. Gbogbo lápapọ̀ àti ilé aládìkú àti ilé ológèlè. Ó máa ìbàdàn lára gbogbo wa ó bá mi lójijì mọ ohun tí mo fẹ́ wí mọ́. Sáyé ta àwọn apọ́jẹ̀dẹ̀ náà nù. Sáyé yìí lọ́wọ́ bàbàrà tó bá wọn. Sáyé yìí lọ́wọ́ mú kòkó tó bá wọn. Sáyé yìí lọ bàbàrà tó bá wọn. Sáyé yìí lọ gbégẹ̀gẹ̀ tó bá wọn. Sáyé yìí lọ wàmáyà tó bá wọn. Sáyé yìí lọ wà múlé kòkòkò bí ẹni tí ò ní kó bẹ́ẹ̀ lọ́jọ́ kan níjọ́ tí kú bá dé. Ẹ wò ó jọ bí eré ni kì í ṣeré bẹ́ẹ̀ ni ó jọ bí àwàdà kì í ṣàwàdà. Kò tí ì ju bóyá 5 minutes to the program ni wọ́n pè mí pé ìyá dákẹ́. Ó sì láǹfààní mo pé aláyé mo pe olóyè kódà ó ṣe ọkùnrin ó ní kí ni ká ṣe báyìí. Àmọ́ kò sí bí olólùfẹ́ ní bá ṣe dàgbà tó a ò ní fẹ́ jí ó lọ náà ni. Àwáyé ikú kan ò sì sí. Iyẹ̀pẹ̀ ni gbogbo wa bó bá dọjọ́ ọjọ́ kan ó padà wá dé ìgbẹ́. Ẹ̀dá ń gbélé ayé ni kò sẹ́ni tó mọ tí ó ṣẹlẹ̀ lọ́la. Ìyá mi Àbẹ̀kẹ́ Ọ̀kín ó retí mọ́jà sọ́lá bíi kó wálé. Àmọ́ àjò lọmọ wà lọ́jọ́ tí kú ọ̀hún ó dé. Ni mo fi kọrin wípé kò gbọ́dọ̀ kú ìwọ ó bàbá dá mi lọ́lá kò gbọ́dọ̀ kú mo fi ní ikú ọ̀gbọ̀dọ̀ pẹ̀tà lójúra májà sọ́lá ìwọ ó bàbá dá mi lọ́lá mọ̀ gbọ́dọ̀ kú gbogbo ọmọ Yorùbá ní wọ́n pariwo pé májà sọ́lá gbọ́dọ̀ kú ṣé àti pé ó láyà ó bímọ sínú ilé o. Ìyá mi Àbẹ̀kẹ́ Ọ̀kín ń bẹ nípò tìrètí olú ọmọ pé kó wálé. Àṣé gbogbo nǹkan ti ń bẹ lọ́wọ́ àkọọ́lẹ̀. Kìí ṣe pé ìyá ò rí ìtọ́jú
tábà ní àpọ̀ ọ̀tọ́jú ìyá yìí kìí ṣe pé ìyá ò rí kẹ́ àmọ́ lábẹ́ bó tilẹ̀ wù kó rí kò sí ìyá ọ̀hún tọ́mọ rẹ̀ wà nìkan tí ò ní mọ rólẹ̀ kọ̀ọ̀kan tí ò ní mọ wò pé jọ́wọ́ lọmọ yóò dé tí ò ní mọ wò yí pé Sunday kò sí bàbá ráwà kan tí wọ́n ń dùn wọ́n mọ̀ rántí pé Sunday ń kọ́ lóòótọ́ ìyá atúmọ̀ ẹ fi ẹran ìgbẹ́ ránṣẹ́ sí ẹ̀gbọ́n yín àmọ́ ọ̀yẹ̀yẹ̀ kan ò ní yẹ kádàrá gbogbo ìgbà tí oníkálùkù wa kọ láò padà kú òun bẹ̀ àwáyé kúkọ ò sí iyẹ̀pẹ̀ ní gbogbo wa ikú apá olówó pẹ̀lú owó tó ní ikú apá tálíkà tí ò ní nǹkan kan ikú apẹni àwọn pè ikú apẹni tí ń pè ní ọpẹ́ táwọn dáná ni wípé ẹlẹ́yìn òṣìwájú nítorí ká lọ́jọ́ tí wọ́n wá ká Májàsọ́lá mọ́lé wọ́n pa Májàsọ́lá ìbànújẹ́ ni ó jù báyìí lọ. It will be more than this. Tó fi jẹ́ pé a tún máa dúpẹ́ wípé tí èṣe Májàsọ́lá ló dágbére fáyé. Èdùmàrè ọlọ́jọ́ òní jẹ́ kí gbogbo owó pẹ̀yìn arúgbó wa. Nítorí bọ́mọ aráyé bá jí wọ́n wò yẹn ní lábí kó ṣubú àìní ṣubú èèyàn ńlá ó dọwọ́ Olódùmarè ó dọwọ́ orí tí kálukú mú wá sáyé. Orí ló gbé agbèrè ò jẹ́ ká gbé ó tílẹ́gbẹ́ orí àlùkò lójódó lọ́sùn ẹ̀gàn. Bíi ká rìnrìn ká nọlẹ̀ lókèdè ìgbé kọ́mẹni ọmọ lè náwó gbọgbọ lé ní sínú. Ká dúpẹ́ wípé ẹlẹ́yìn òṣìwájú nítorí lọ́jọ́ àbá ti bímọ la máa ń sọ pé ọmọ tí ó gbẹ̀yìn wa rèé ẹja dúpẹ́ pé ọmọ rere gbẹ̀yìn yá bá a bá ń banújẹ́ ẹja túmọ̀ ohun tó ti ṣẹlẹ̀ sẹ́yìn. Ká nílò ògbólógbò tó fi Májàsọ́lá lọ́jọ́ táwọn DSS wálé wọ́n mú Májàsọ́lá wọ́n mú lọ ńkọ́. Ìbànújẹ́ yóò gorí àgbàkodò. Àmọ́ dámi lójú Májàsọ́lá bẹ̀ ní kò pẹ́ ta ó sì ya wa bó ṣe yẹ ká sìn. Àmọ́ látàrí wípé bọ́pọ̀lọpọ̀ ò bá gbọ́ kí n sọ ẹlòmíì lè mọ̀ wò pé àbírọ́ ni àbíbẹ̀ ni àbíbẹ̀ kọ́ ló fi jẹ́ tètè bọ́ta ní pápápá. Ọlọ́run ló lẹ̀mí òun ló sì mọ̀gbà tí ó mú oníkálùkù kó ń bẹ̀. Kò sẹ́ni tí ò ní kú. Gbogbo ẹni tó bá rí tó bá kàkún ayọ̀ tó ń dunnú kó jẹ́ kárúgbó tiẹ̀ náà ju sáyè. Gbogbo ẹni tó bá kàkún dùnnú wípé kò tán lọ mọ̀ wípé lọ́dọ̀ ọjọ́ kan yóò padà wá kàn wọ́n náà. Orí kò sẹ́ni tí ò ní lọ. Agbógun fátọ́lọ́wọ̀n ò ní kú ẹbí pèyàn tó fún ní fàwọn dà. Àwọn ajínigbé tó fi ṣe gbẹ́kúdè nǹkan ajínigbé kú kó tó di pé ẹ fawọ ẹ̀sùn tẹ́ ẹ fi ṣe. Orí ìyá lọ ó dijọ́ mi ọjọ́ rẹ̀ ó dijọ́ ẹni bá ń jẹ ni ó tún dijọ́ èèyàn bá jẹ èèyàn. Ìyá wa Sarah aya Adéyẹmọ aya Adéníyì aya wọn ní
àdìkún ọmọ wọn ní mọdékè Orin Àkànbí bọ́bá tún ṣe jẹ́ àmọ̀jẹ́ ẹ̀gbọ́ kò ní jù báyìí lọ ó dàbọ̀ ẹ̀yin bàbá ó dàbọ̀ ẹ̀yin màmá ó dàbọ̀ ẹ̀yin ẹ̀gbọ́n ó dàbọ̀ ẹ̀yin àbúrò ọdún mẹ́rẹ̀ wọn dání náà bó pàdé tó bá dà lè yí adé màmá ikú lọ́yọ̀ wẹ́ láwọn kò lọ́wọ́ jẹun ká ní ikú máa ń gbọ́ owó ṣebí sábẹ́ ọba tọ́jú owó fún kó ká ní ikú máa ń bẹ̀rẹ̀ ni àdìsá ọ̀bára kò tọ́pọ̀ lọ́jọ́ fún ikú ọ̀nà ní ẹ̀mọ́ra bẹ́ẹ̀ ni ọ̀nà ní èèyàn kéèjì Idagbere mẹ́ni kejì ẹni kó tó máa mú ní lọ ikú ní lọlé àwọn ọmọ tọ́jú ọba pé tóbi náà ní ikú bàbá yẹn ìdìbọ̀rọ̀ tí ń jẹ́rìí ọ̀gbàbọ̀ ikú lọ pa hàn ikú ló polówó òwe o ikú ló polówó òun dèwé ikú ló polówó òun dàgbà ikú lọ pa ìyá òun tó gbóró ikú lọ pọ̀ gẹ̀dẹ̀ tó ń ta gbàgbà kò sẹ́ni tí ó ní ikú kíkọ́ kásẹ̀rẹ̀ mọ́ wà lọ́wọ́ náà ní ìkámọ́ bẹ̀ lúwọ́ ọba Orin ó dàbọ̀.